Odoaguntan, ayé sì ń bẹ lọ́dọ̀ Jésù. Ayé sì ń bẹ ilé Odoaguntan. Ẹwà ògo rẹ̀ pé ọ wípé máa bọ̀. Ọ̀rẹ́ mi, wọlé 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 nísinsìnyí. Torí ẹwà ògo rẹ̀ pé ọ pé máa bọ̀. Listen, ọjọ́ lọ́tàn, oòrùn sì fẹ́rẹ̀ wọ̀. Òkùnkùn dé tán, ìmọ̀lẹ̀ kọjá lọ. Ọ̀rẹ́ mi, wọlé 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 nísinsìnyí. Jésù ń pè ọ́. Ẹwà ògo rẹ̀ ń pè ọ́ pé máa bọ̀. Gọ́mọ̀. Àyà. Àyà. Jesus is calling you. Máa bọ̀, máa bọ̀, máa bọ̀ lọ́dọ̀ Jésù. Ilé ìyàwó náà kún fún àṣẹ. Wọlé wọlé tọkọ yàwó lọ. Wọlé 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 nísinsìnyí o. Ẹwà ògo rẹ̀ pé ọ pé máa bọ̀. Ó kún okùn ilé ayọ̀ náà kún. Yàrá máa ṣe jẹ́ kó kúnjú fún ọ, má jẹ́ kó kúnjú fún ẹ. Wọlé wọlé, ayé sì wà, wọlé nísinsìnyí o. Jésù Kristi ń pè ọ́ wípé kó máa bọ̀. Tẹ̀fẹ̀rẹ̀lẹ̀ tẹ̀rẹ̀ hà. Ó ṣe. Ilẹ̀kùn ṣí sílẹ̀, ilẹ̀kùn ìfẹ́ ìwọ kò pẹ́ jù. Wọlé 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 nísinsìnyí o. Ẹwà ògo rẹ̀ pé ọ pé máa bọ̀. Ọ̀rẹ́, wọlé wọlé tirẹ̀ ní àsè náà. Wà gbẹ̀bùn ìfẹ́ ayérayé lọ́fẹ̀ẹ́. Wọlé 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 nísinsìnyí ọ̀rẹ́. Ẹwà ògo rẹ̀ pé ọ pé máa bọ̀. Àyà. I need to tell you, kíkí ayọ̀ ló wà níbẹ̀ wọlé. Àwọn áńgẹ́lì pè ọ́ fún adé. Wọlé wọlé ọ̀rẹ́, wọlé nísinsìnyí. This is salvation call. Ẹwà ògo rẹ̀ pé ọ́ pé máa bọ̀. Ayi lóhùn rárá ní pé ìfẹ́ náà dùn. Wà máa jà fara wọlé àṣẹ náà. Wọlé 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 nísinsìnyí o. Ẹwà ògo rẹ̀ pé ọ pé máa bọ̀. Ilẹ̀ tó ṣú, ilẹ̀kùn náà létí. Gbàdọ̀ ò kábàámọ̀ kò ṣe ó ṣe. Ó ṣe ó ṣe kó ṣàyè mọ́ ò ṣe. Ṣùgbọ́n nísìnyí, ẹwà ògo rẹ̀ pé ọ pé máa bọ̀ bọ̀ o. Elédèdè tán. Elédèdè. I sing the best verse again. Ayé ṣì
Odoaguntan. Ẹwà ògo rẹ̀ pé ọ̀pẹ máa bọ̀. Wọlé nísinsìnyí. Ẹwà ògo rẹ̀ pé ọ̀wí pé máa bọ̀. Ayé sì bẹ̀bẹ̀ nílé Odoaguntan. Jésù Kristi ló ń pè ọ́, ó ń pè ọ́ kankan pé ọ̀rẹ́ sáré wá. Wọlé nísinsìnyí ọ̀rẹ́. Jésù ń pè ọ́ pé kó máa bọ̀. Kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, kọ èṣù sílẹ̀, kọ yahoo sílẹ̀, sí ara wọlé. Má ṣolóṣó mọ́, Jésù ń pè ọ́, ó ní kó wá fàyè ẹ̀ fóun. Wọlé, olè lẹ̀, fi rọ́ sílẹ̀, fèké sílẹ̀. Jésù Kristi ló ń pè ọ́ pé máa bọ̀. Ayé sì bẹ̀ nílé Odoaguntan. Ẹwà ògo rẹ̀ pé ọ́ pé máa bọ̀. Wọlé nísinsìnyí. Jésù Kristi ló ń pè ọ́ pé máa bọ̀. If you want to receive Jesus as the Lord of your life, just confess after and sọ pé Jésù Olúwa, mo gbàgbọ́ pé ẹ kú fún mi. Mo gbàgbọ́ pé ẹ̀yin ni olùgbàlà mi. Ẹ sì jíǹde lọ́jọ́ kẹta. Mo gbàgbọ́ nínú ọkàn mi. Mo sì jẹ́wọ́ ní ẹnu mi wípé ẹ̀yin lolúwa. Láti ìsinsìnyí lọ wọnú ayé mi. Mo jẹ́ tirẹ̀ títí láé. Tó bá ti gbàdúrà yẹn, o ti dọmọ Ọlọ́run. Mo gbàdúrà fún ẹ láti èyí lọ. Ipá èṣù, ipá ẹ̀ṣẹ̀, ajá òkun wọn láyé lórúkọ Jésù. Gbé ẹ̀mí mímọ́. Gba agbára Ọlọ́run. God bless you. If you have said those words, find a believer beside you. Sọ fún ọ pé o ti di Jésù. Tó bá ti sọ ọ̀rọ̀ tí mo sọ yẹn, tó gbàdúrà yẹn, wá ẹni tó jẹ́ onígbàgbọ́ lẹ́gbẹ̀ẹ́, sọ fún wọn pé mo gbọ́ orin kan, mo dẹ̀ ti confess ẹ̀, mo ti jẹ́wọ́ Jésù lólúwa. Jẹ́ kí wọ́n tọ́ ẹ sọ́nà Ọlọ́run kó má bàa padà sínú ẹ̀ṣẹ̀. God bless you. God bless you.